A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àwọn iléeṣẹ́ tó ń fọ epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà àti òṣìṣẹ́ iléeṣẹ́ ìfọpo Dangote ti fara kí lórí bí àwọn alágbàtà ńlá kan ṣe ń gbé ìgbésẹ̀ àti kó epo wọlé sórílẹ̀‐èdè. Àwọn iléeṣẹ́ ìfọpo yìí ṣe ẹ̀sùn wípé epo tí wọ́n ń kó bọ̀ láti òkè òkun kì í ṣe ojúlówó, kò pójú òṣùwọ̀n bí wọ́n bá fi wé epo tí iléeṣẹ́ Dangote pèsè. Ìròyìn jábọ̀ wípé àwọn alágbàtà epo mẹ́ta tó ṣe gbòógì ń retí vẹ́sù epo wọn lọ́sẹ̀ yìí láti òkè òkun bí kò bá sí ìdíwọ́. Wọ́n ní 141 million litres epo ni àwọn ń retí lẹ́yìn tí ìjọba àpapọ̀ ti yọwọ́ kúrò nínú ọ̀rọ̀ epo, tí àwọn alágbàtà ti ní àǹfààní àti ta epo ní iye tí ó bá wù wọ́n. Bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àlékún owó epo tí ó jáde láti iléeṣẹ́ Dangote tí iléeṣẹ́ NNPCL kéde ní ọjọ́ Ajé ti fún àwọn wọ̀nyí láàyè àti kó epo wọlé. Nígbà tí wọ́n ń fèsì, àti ẹgbẹ́ àwọn iléeṣẹ́ tó ń fọ epo rọ̀bì tako àwọn alágbàtà epo. Wọ́n ní yàtọ̀ sí ìgbésẹ̀ kíkó epo wọlé, èyí yóò mú owó náírà lọ sókè tako owó dọ́là. Bákan náà ni epo ọ̀hún tún jẹ́ ayédèrú tí kò pójú òṣùwọ̀n. Wọ́n ní epo tó dọ̀tí ni àwọn alágbàtà epo fẹ́ kó wọlé sórílẹ̀-èdè. Ọ̀kan lára òṣìṣẹ́ iléeṣẹ́ Dangote tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé epo tí wọ́n fẹ́ kó wọlé kò pójú òṣùwọ̀n. Bí wọ́n bá dẹ̀ ti fi ààyè gbà wọ́n, àwọn kò ní dáwọ́ rẹ̀ dúró. Ànító àti àníṣẹ́kù epo wà lórílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n àwọn alágbàtà wọ̀nyí kò fẹ́, wọ́n sì fẹ́ máa tẹ̀síwájú pẹ̀lú ìwà wọn, èyí kò sì ṣeé ṣe. Ẹlòmíràn láti iléeṣẹ́ Dangote fèsì wípé epo gidi ni ó yẹ kí ó jẹ ọmọ Nàìjíríà lójú, kì í ṣe gbàrọgùdù. Ó ní wọ́n kàn fẹ́ jẹ èrè gọbọi ni láì wo ràbàràbà tí èyí lè dá sílẹ̀. Bákan náà ni akọ̀wé ẹgbẹ́ fún Koran Ẹ̀ṣẹ̀ Ìdòkù tí ó ṣe ẹ̀sùn wípé ọ̀pọ̀lọpọ̀ epo yìí ni wọ́n ń pèsè ní ilẹ̀ Togo àti Malta. Bí ó ti pè fún àgbéyẹ̀wò, ó ní ọ̀pọ̀ ni ẹ̀rù ń bà kí Dangote má dánìkan gàba lórí ọjà monopoly, láì mọ̀ wípé èyí kò lè ṣeé ṣe nítorí Dangote ti darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn. Ìlànà òfin sì wà lórí epo, kò sí bí Dangote nìkan ṣe fẹ́ gba gbogbo ọjà tán. Òun fi dá àwọn alágbàtà epo lójú wípé gbígbé epo lórílẹ̀-èdè yìí yóò ṣe wọ́n láǹfààní ju kí wọ́n máa kó ayédèrú epo wọlé lọ láti òkè òkun. Ó ní ohun tí ó yẹ kí ó jẹ gbogbo wọn lógún jù báyìí ni ọ̀nà àti gbé ojúlówó epo lọ òkè òkun lọ tà, yálà tí wọ́n fi ń ronú àti kó epo tí kò pójú òṣùwọ̀n wọlé láti òkè òkun. Ṣùgbọ́n nígbà tí wọ́n ń fèsì sí ẹ̀sùn àwọn iléeṣẹ́ ìfọpo rọ̀bì, ni àwọn alámòjútó epo midstream and downstream sọ gbangba wípé kò sí epo tí wọ́n ń kó wọlé láti òkè òkun tí wọn kò ní ṣe àyẹ̀wò sí, ó kéré tán ní ọ̀nà 3 kí ó tó di títà lórílẹ̀-èdè. Síwájú àkókò yìí ni agbẹnusọ George Eneitas sọ wípé pẹ̀lú bí wọ́n ṣe bu ọwọ́ lu gbígbé epo wọlé láti òkè òkun, wọ́n gbọ́dọ̀ ṣe àyẹ̀wò rẹ̀ fínífíní. Bákan náà ni ó ní kí wọ́n tó gbé epo kúrò ní ilẹ̀ òkèèrè ni àwọn òṣìṣẹ́ wọn yóò ti kọ́kọ́ lọ sọ́hùn lọ ṣe àyẹ̀wò àkọ́kọ́ níbi wọ́n ti fẹ́ gbé epo. Lẹ́yìn tí ó bá dé tán, wọ́n á tún ṣe àyẹ̀wò láti mọ̀ bóyá ó lọ pẹ̀lú àlàálẹ̀ ojúlówó epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Bí ó ṣe kù ọjọ́ kan kí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Edo wáyé, ẹgbẹ́ òṣèlú mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe gbòógì jùlọ lórílẹ̀-èdè People's Democratic Party (PDP), Labour Party (LP) àti All Progressives Congress (APC) pẹ̀lú ẹgbẹ́ àwọn Kìrìsìtẹ́nì (CAN) àti ààrẹ orílẹ̀-èdè ìjẹta Goodluck Jonathan, gbogbo wọn ni wọ́n ti ké sí àjọ elétò ìdìbò INEC pẹ̀lú àwọn agbófinró kí wọ́n rí wípé wọ́n ṣe ètò ìdìbò tí yóò ṣe é fẹ̀mí tẹ̀. Ìpè yìí ń wáyé lẹ́yìn ìfòyà lórí bí fàákájà ṣe ń pọ̀ sí i, pàápàá jùlọ bí àwọn afurasí jàǹdùkú ṣe ní fàákájà pẹ̀lú àwọn òṣìṣẹ́ INEC níbi wọ́n ti ń pín ohun èlò ìdìbò tó ṣe kókó jùlọ sensitive election materials. Bákan náà ni àwọn ọ̀dọ́ àti obìnrin tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn náà ya wọ ààfin Òkúmagbè, ìlú Uwano ní ìjọba ìbílẹ̀ Estakor láti béèrè fún yíyọ̀ǹda àwọn adarí PDP tí ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú káàkiri agbègbè Council lánàá. Èyí ń
wáyé bí àwọn òṣìṣẹ́ àjọ ọlọ́pàá Police Service Commission ṣe ka òfin síta fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n tún yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọn yóò fi ṣe àfisùn ọlọ́pàá tí ó bá tàpá sí òfin, lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú PDP, LP àti APC parí ìpolongo ìbò ni wọ́n pe àkíyèsí wọn sí àǹfààní tí wọ́n ní láti jáwé olúborí níbi ìdìbò ọ̀la kí wọ́n sì gba ipò lọ́wọ́ gómìnà Godwin Obaseki. Goodluck Jonathan náà ké sí àjọ elétò ìdìbò pẹ̀lú àjọ agbófinró kí wọ́n pèsè ààyè tó tẹ́jú láti rí i dájú wípé ètò ìdìbò lọ láìsí kọ́lọ́fín ní ọjọ́ 21 oṣù kẹsàn-án. Nínú àtẹ̀jáde àná Ọjọ́bọ̀ ni Jonathan ti pè fún ìpè yìí bí ó ti rọ àwọn alágbára olóṣèlú (political actors) kí wọ́n darí iṣẹ́ wọn sí ìwàlẹ̀jìn nínú ìṣèjọba tiwantiwa, kí wọ́n jẹ́ kí àlàáfíà àti ààbò ìpínlẹ̀ Edo jẹ wọ́n lógún. Ó fi kún un wípé kí ìjọba tiwantiwa tó lè ní ìfarajìn, ó gbọ́dọ̀ ṣètò ìdìbò tí kò ní màgòmágó, kí ìpínlẹ̀ náà sì pèsè ààbò tó péye fún àlàáfíà. Jonathan túbọ̀ ké sí àwọn alámòójútó ètò ìdìbò kí wọ́n má já aráàlú kulẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ tí wọ́n ní nínú wọn nípasẹ̀ ètò ìdìbò tó ṣeé fojú rí transparency. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ní àwọn yóò ní ìpàdé pẹ̀lú ìjọba àpapọ̀ lórí bí òṣìṣẹ́ ṣe fẹ́ kópa pẹ̀lú àlékún owó epo. Wọ́n ní àlékún tí ó ṣẹ̀ṣẹ̀ wáyé ti sọ owó oṣù òṣìṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ di ìdàkudà. Ààrẹ òṣìṣẹ́ Joe Ajaero ló sọ èyí níbi ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ méjì tí ó dá lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ní ẹ̀ka ẹkùn gúúsù. Níbẹ̀ ni Ajaero ti tẹnumọ́ wípé Ààrẹ Bọ́lá Tinubu tan àgbájọwọ́ òṣìṣẹ́ láti gba náírà 70,000 gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù lẹ́yìn tí ó ti mọ̀ wípé àlékún owó epo yóò wáyé. Ó gba ìjọba ní ìmọ̀ràn kí wọ́n wá ojútùú sí ebi, ìṣẹ́ àti ìyà tó ń kojú ọmọ orílẹ̀-èdè kí ó tó kọjá àfaradà. Ó ní ìyà ń jẹ ọmọ Nàìjíríà gidi. Ó ní ó jọ bí ẹni wípé ọmọ orílẹ̀-èdè ti ń gba kámú lórí àlékún owó epo nítorí ìjọba ń gbé ọkàn ẹgbẹ́ òṣìṣẹ́ kúrò níbẹ̀ pẹ̀lú ète. Èyí ń wáyé pẹ̀lú bí wọ́n ṣe ń pè wọ́n ní orúkọ tí wọn kò jẹ́, fi oríṣiríṣi ẹ̀sùn kàn wọ́n. Ó ní ìjọba ṣe àṣeyọrí nítòótọ́ nítorí gbogbo ìgbà náà ni àwọn kò ráàyè kojú ìṣòro ọ̀wọ́ngógó epo, ṣùgbọ́n òun tẹnumọ́ wípé ìjọba fi ọ̀bẹ ẹ̀yìn jẹ wọ́n níṣu. Ó ní òun rántí dáadáa níbi ìpàdé pẹ̀lú ààrẹ bí ó ṣe fún àwọn ní ìgbésẹ̀ méjì láti mú èyí tí ó bá pé wọn, bóyá kí ìjọba san náírà owó oṣù òṣìṣẹ́ tó kéré jù kí wọ́n sì ṣe àlékún owó epo, tàbí kí ìjọba san náírà kí owó epo sì dúró déédéé. Ajaero ní lẹ́yìn ìjíròrò tí àwọn padà lọ bá ààrẹ ni àwọn sọ fún un wípé bí òṣìṣẹ́ bá gba náírà tí àlékún bá owó epo, èyí yóò kó bá gbogbo ọmọ orílẹ̀-èdè. Ọmọ orílẹ̀-èdè á rí ẹgbẹ́ òṣìṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ń du tara rẹ̀ nìkan. Kódà ọ̀hún gan kò ní wúlò fún wọn. Èyí yóò sọ ọrọ̀ ajé orílẹ̀-èdè dìdàkudà. Ó ní ààrẹ dá lábàá láti san owó ọkọ̀ wọn lọ àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń ta jálá epo tó kéré jù ní náírà. Ó ní náírà ni wọ́n ń ta jálá epo ní orílẹ̀-èdè Cameroon. Kò sì sí èyí tí ó ní ibi ìfọpo rìfánárì nínú wọn. Nàìjíríà ni wọ́n ti ń ra epo. Ajaero ní àwọn dá ààrẹ lóhùn wípé kí ó ṣe àbẹ̀wò sí ẹnu ibodè nítorí ibẹ̀ ni wọ́n ti ń kó epo gbà lọ sí àwọn ibi tí ó dárúkọ wọ̀nyí. Àwọn kọ̀ jálẹ̀ láti gba àbá ààrẹ àti san owó ọkọ̀ wọn lọ orílẹ̀-èdè mìíràn fún ìwádìí, nítorí bí ọmọ orílẹ̀-èdè bá gbọ́ wípé wọ́n san owó ọkọ̀ wọn, wọ́n á rò wípé àwọn náà ti ń gba owó ẹ̀yìn lọ́wọ́ ìjọba. Wọn ò ní là á tán wípé owó ọkọ̀ ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Eré orí ìtàgé tí ó wáyé ní Ọjọ́rú láàrin àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC àti gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello ni wọn kò tíì mọ ibi tí yóò parí sí. Èyí ń wáyé lẹ́yìn tí àjọ EFCC kò ríbi fi ọwọ́ ṣìkún òfin mú ẹni wọ́n ti ń wá lẹ́yìn tí wọ́n yípo ilé rẹ̀ tí ó wà ní Asokoro ìlú Àbújá níbi tí Bello sápamọ́ sí. Síwájú àkókò yìí ni gómìnà àná ní òun ti padà jọ̀wọ́ ara òun fún àjọ EFCC lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án, bí ó ti ṣe àwáwí wípé òun kò ní nǹkan kan fi pamọ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé láti ìgbà náà ni Bello ti padà sí ilé ìjọba ní Lọ́kọ́jà, ìpínlẹ̀ Kogi, níbi tí ó fara ṣoko sí kí ó tó wá sí Àbújá láti wá jẹ́ ìpè àjọ EFCC. Àwọn tí ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí ikọ̀ àjọ EFCC fi dọdẹ Bello ní ilé ìjọba Asokoro tí wọn kò rí Bello láti fi ọwọ́ ṣìkún òfin mú un ni wọ́n yíṣẹ́ padà. Ọ̀kan lára òṣìṣẹ́ EFCC tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ kérora lórí ìṣòro tí wọ́n ń kojú látàrí àti rí Bello mú nítorí gómìnà tó wà lórí oyè tó ń dáàbò bò ó. Wọ́n ní òfin amúnitì tí gómìnà ìpínlẹ̀ Kogi Ahmed Ododo ní ni ó ń fún un láyé jẹ. Ó ní alága àjọ EFCC Ọlá Olúkóyèdé ń tẹ̀ ẹ́ jẹ́jẹ́ nítorí ìlànà òfin kò fẹ́ tàpá sí àwọn òfin tí ó dáàbò bo gómìnà Ododo. Ìdí nìyí tí àwọn fi ń ṣe sùúrù. Òṣìṣẹ́ àjọ EFCC yìí ṣàlàyé wípé ọ̀nà tí Bello bá yọ mọ́ wọn lọ́wọ́ nígbà àkọ́kọ́ náà ni ó tún gbà lọ́tẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.